ohun tó dá mi lójú ni pé gbogbo abatẹnijẹ́, onílara, onírìkìsí, gbogbo ẹni tí máa ń wá káwọn èèyàn tó bá ti ga kọ́ wálẹ̀ yóò sunkún alẹ́. Ohun tó dá mi lójú ṣáká ni pé gbogbo ẹni tó bá jẹ́ pé ibi kí tọmọlàkejì ó bàjẹ́, pé gbogbo ẹni tó ga sókè kó jábọ́, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni máa ń wà, kò sí ohun tó rújú ńbẹ̀. Omijé ó bọ́ lójú ẹ̀ lálẹ́, bí ò sún lórí ara rẹ̀ yóò sún lórí ọmọ. Kí nìdí mo fi sọ̀rọ̀ ni pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé ẹ lè bá wọn níbi nǹkan tó dáa láyé. Tẹ́ ẹ bá bá wọn láwùjọ ibì kan tí wọ́n bá jókòó, kàkà kí wọ́n sọ̀rọ̀ bí ire ó ṣe ṣẹlẹ̀, àbí ọmọ wọn ó ṣe ga, àbí ìgbésí ayé wọn ó ṣe yí padà, n tẹ́ ẹ bá lẹ́nu wọn ni pé bí ẹnìkan tó wà lókè bí wọn ó ṣe jábọ́. Bára wájú ó ṣe dèrò ẹ̀yìn, òun ni nǹkan tẹ́ ẹ máa gbọ́ nínú ọ̀rọ̀ wọn. Ohun tó wá máa ń ṣe mí léèmọ̀ ni pé tẹ́ ẹ bá rí àwọn èèyàn tá à ń sọ, tẹ́ ẹ bá rí ọ̀nà tí wọ́n máa ń gbà dààmú, tí wọ́n máa ń gbà fòrò wàhálà tí wọ́n máa ń ṣe níbi kí tẹni tó ti dáa kó bàjẹ́, bóyá látàrí pé ẹni yìí ṣẹ̀ wọ́n, àbí bóyá wọ́n ní kùnsínú kan sẹ́ni yìí. Tẹ́ ẹ bá rí wàhálà tí wọ́n máa ń ṣe, tó bá jẹ́ pé irú wàhálà yìí lọ́pọ̀lọpọ̀ ń ṣe lórí báyé rẹ̀ ó ṣe dáa, báyé rẹ̀ ọmọ rẹ̀ ó ṣe dáa, bóyá ìbá tí wà lójú kan náà rú ipò tó wà lónìí. Kí wá lóde kí lẹ fẹ́ gbà níbi kí tẹnìkan bàjẹ́. Ojúlówó ọmọ Yorùbá, ẹ̀rín máa ń pa mí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo sì máa ń mirí, mo máa ń ṣàwàdà fọ́ba Elédùà pé kí ló ṣẹlẹ̀, kí ló dé nípa ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Ìlúfẹ́mi Lóyè Tolúwàhùn. Kí ni wọ́n pa mí, kí wọ́n ṣe ní kàyéfì lórí ọ̀rọ̀ báyìí ni wípé tá a bá ń sọ nípa àwọn ọba, táwọn oníròyìn, àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn agbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ ayélujára, ọba tí wọ́n ń bẹnu àtẹ́lù, tí wọ́n ń sọ̀rọ̀ sí, tí wọ́n ń ṣe gbogbo ẹ̀, tólúwa bá jẹ́ alákọ̀ọ́kọ́ yóò jẹ́ lẹ́ẹ̀kejì. Kódà ẹlòmíì, ààrẹ ẹni tó bọ́ta gbàngbàngbà tó jẹ́ babaláwo tó ṣe gbangba-gbàngbà tí ń ṣépè lé ọba Olúwo lórí, yóò rí báyìí, yóò rí báyìí, yóò rí báyìí, yóò rí báyìí. Síbẹ̀ látijọ́ tí wọ́n ti wá ń ṣe lọ́tùn lósì, gbọ́ pé ọba Olúwo pé wọ́n pe ẹnìkan pé ẹ̀yin agbófinró ẹ lọ bá ń gbé rí, ó bà mí lórúkọ jẹ́, kò ṣẹlẹ̀ rí. Fẹ́ẹ̀ gbọ́ rí. Kódà àtàyè tó fojú hàn gan tí babaláwo yìí ṣépè pé kínní kan tó dákọ̀ ọba Olúwo, tó dákọ̀ gbẹ̀ǹdì òòṣà, ọba Olúwo ò mà ṣe kankan. Ẹlòmíì sì ní kẹ́ ẹ mọ́ tí ìgbà, kẹ́ ẹ mọ́ tí kankan ni yóò sì ní ẹ bá ń gbé, ẹ bá ń ṣe gbá. Síbẹ̀ náà ọba Olúwo tí ò ṣe kankan yìí náà kò tún dá lójú yín. Lórí ọ̀rọ̀ àsọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, ẹ̀mọye táwọn èèyàn ti fọlọ́pàá gbé, ẹ̀mọye tí wọ́n ti gbé. Olúwo ọmọ ọ̀gbẹ́ni kankan dòní bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Síbẹ̀ náà wọn ò dákẹ́ ọ̀rọ̀ bàjẹ́ nípa ọba Olúwo tilẹ̀ wò. Ọjọ́ rẹ ni o, ó jẹ́ òdodo ni o. Ọba Olúwo tilẹ̀ wò ọ̀fọlọ́pàá gbé ẹnì kankan bí bá a ṣe ń sọ̀rọ̀. Síbẹ̀ náà ẹ̀ tó ń sọ pé ọba yìí ọ̀dà náà ni. Ẹ̀yin tẹ́ ẹ jọ dá láàrin ara yín, mọ̀ tẹ́ ẹ ti fojú ara yín rí lórí ọ̀rọ̀ tí ó tọ̀rọ̀, mọ̀ bí ẹ ti wọ́ra yín dé. Ojúlówó ọmọ Yorùbá, ohun tó fojú hàn ni pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára wọ́n ń folúwo wá nǹkan jẹ ni o. Kódà a rí inú ẹni tó lọ bẹ ọba Olúwo pé bàbá ẹ dákun ẹ ṣàánú mi tí ń jẹ mọ̀ ń wà, ẹ má fọlọ́pàá gbé mi. Olúwo ti ẹ̀wò sẹ́ẹ̀kan, ó tún fetí pilà bọ̀rọ̀ rẹ̀. Síbẹ̀ ẹni tó lọ sọ àforíjì yìí ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí, ó tún ti sọ̀rọ̀ kòbákùgbé nípa ọba Olúwo tilẹ̀ wò. Kódà ẹni tó sọ ọ lágbára, ó tó ohun tí èèyàn máa bínú pé kíní kan ẹ̀wọ̀n ni ó kù sí. Ọba Olúwo tiẹ̀ rí bí ẹ̀ ń pòun rí. Bàbá ń bá gbèsè ayé tara wọn lọ bí ó ṣe dáa ni. Ìbẹ̀rẹ̀ nìkan wà jókòó níbì kan, ọ wà ní àforí àfọrùn kí tẹnìkan sá bàjẹ́. Eléyìí tó ń dààmú lórí pé téèyàn bàjẹ́, kí ló dé tó wò sùnsùn kó o ṣe wàhálà ẹ̀, kó o ṣe lórí àwọn ọmọ rẹ̀, kó o ṣe lórí ara rẹ̀, kí gbèsè ayé rẹ̀ ọmọ wà lójú kan náà. Bí ọmọ Yorùbá, ọ̀rọ̀ mi ó ṣe bí òwe, pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ọ̀rọ̀ ìyànjú, ẹ̀ ń bá tabakọ́ lọ tún bẹ̀ ṣe, kì í sọ̀rọ̀ èébú, kì í sọ̀rọ̀ ìjà. Bí ọmọ Yorùbá, ìgbésí ayé ẹnìkan kò ní tọwọ́ tèmi bàjẹ́ o. Ìwọ ńkọ́? Ṣé bó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ náà ni? Ó dàbọ̀ ná.